tálẹ́tẹ̀ ojú ti ti wọ́n 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 ó máa rí bẹ́ẹ̀ dálẹ̀ ó sà ó sà ó sà. Ojú tálẹ́tẹ̀ ojú ti ti wọ́n 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 ó máa rí bẹ́ẹ̀ dálẹ̀ ó sà ó sà ó sà. Ẹ jẹ́ kó mọ̀ ẹ jẹ́ kó mọ̀ ẹ jẹ́ kó mọ̀ ẹ jẹ́ kó mọ̀. Front la wà. Kí Ọlọ́run gbàdá wà jálẹ̀. Ìbọn méjèèjì ń tẹ̀ wá lọ́wọ́ náà ni wípé wọ́n ti fi wọ́n lẹ̀. Wọ́n ti fà wọ́n lé professor lọ́wọ́ báyìí. Ìyẹn ní ìlú Kútọ́nù. So Nàìjíríà wọ́n padà sí ni. Wọ́n lọ Germany ní àwọn ọ̀mẹ́lẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run wọ́n ti fi wọ́n lórí àwọn ṣe professor lọ́wọ́. Gómìnà ìlú bá yọ ọkọ wípé Ọlọ́run ti ṣeun wọ́n ti bàbá ti Sunday Igboho lẹ̀ ọ́. Lábẹ́ ẹbẹ́ àwọn àfáàfẹ́ dání fún wa. Ọ̀rọ̀ mi yé ṣé ẹ̀ẹ́gbẹ́ ni àbẹ́ ẹ̀gbẹ́ ni. Ẹja gbọ́ orin yẹn. Àwa máa kọ́ òun lọ sí agbára òògùn kan rárá kò sí agbára òògùn kan rárá. Àwa máa kọ́ òun. In Sunday Igboho's house, the advocate for the Yoruba's freedom, when the DSS people invaded his house, some people were killed, I think 2 people. And last week, judgment was given in his favor, 20 billion. So why 20 billion? Where he was arrested, he was released there. I'm speaking from the sanctuary of God. And this is how I feel about it. I was thinking that if Nnamdi Kanu is arrested, that banditry will end, terrorism will end, kidnapping will end, sit at home will end. But Nnamdi Kanu is held. More people are crying, more people are dying, more people are being shot down, more policemen are being killed. Banditry is continuing. Terrorism has not stopped.
sit at home has not stopped. Is it not better to release Nnamdi Kanu now? Kéré o, kéku lé gbọ́ kó sọ fún toko, kí ọ̀bẹ kó sọ fún àdán, àṣírí ti tú báyìí àti rí fùrọ̀ adìyẹ. Ìdí tí ìjọba Nàìjíríà tó ṣe mú olóyè ọmọ Adéyẹmọ Òòṣà tó ṣe mú pamọ́, ìdí tó fi mú Nnamdi Kanu olórí Biafra tó fi mú pamọ́, ìdí náà ó ti tú báyìí o. Kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kó bá mi wo fídíò yìí, kó bá mi share yìí. Inú fídíò yìí ni màá ti tú àṣírí tí ìjọba Nàìjíríà kí náà nílérò ń gbà tí wọ́n fi mú olóyè ọmọ Adéyẹmọ àti Nnamdi Kanu olórí àwọn Biafra tó fi pa wọ́n lẹ́nu mọ́, tó fi mú wọn pamọ́. Inú fídíò yìí làṣírí náà ní ti tú jáde. Ẹ máa bá mi ká lọ, ẹ bá mi share kí gbogbo tonílé tẹlẹ́mù kó lè jàǹfààní ẹ̀. Ẹ máa bá mi ká lọ, ẹ gbọ́ ọ̀rọ̀, ẹ dẹ̀ gbọ́ wìrìwìrì. Mo kí gbogbo ojú tó ń wò mí nílé, ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi ò ní ya. Nínú fídíò yìí á jẹ́ kí àwọn nǹkan kan yé wa àti àwọn àṣírí kọ̀ọ̀kan tààtú tí tonílé tẹlẹ́mù tí wọ́n lè jàǹfààní ẹ̀, tí wọ́n dẹ̀ lè mọ ìdí tí a fi ń jà fún Yorùbá Nation. Kí n tó máa bá fídíò yìí lọ, mo fẹ́ ká ṣe ìṣẹ́jú kan fún olóògbé akọni tó kọjá lẹ́nu bí ọjọ́ mẹ́ta mẹ́rin tó jẹ́ pé akọni gbòógì ló jẹ́ níbi sọ̀rọ̀sọ̀rọ̀ lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ káàárọ̀ òjìrè. Mo fẹ́ ká fi ìṣẹ́jú kan ká fi dárò akọni tó kọjá tó jẹ́ wípé ọ̀kan gbòógì ló jẹ́ bí olóyè Sunday ọmọ Adéyẹmọ tó ṣe ń sọ̀rọ̀ pé a fẹ́ Yorùbá Nation, pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà pé kò bójúmu. Bẹ́ẹ̀ ni ọ̀kan gbòógì arákùnrin kan tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta sí mẹ́rin, orúkọ arákùnrin náà jẹ́ Ọ̀bádíà Màláìfà. Arákùnrin yìí, mo sì ń bọ̀ lórí fídíò arákùnrin yìí, bọ̀ mo fẹ́ ká ṣe 1 minute silent fún arákùnrin pé akọni tó kọjá lọ. Ayẹlẹ o, ìbò sí o. Ẹ ṣé, nínú fídíò yìí má sì padà sórí ọ̀rọ̀ ikú tó pa arákùnrin Ọ̀bádíà yìí, ikú wo ló pa, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ bí àwọn ọba Nàìjíríà, àwọn ọba especially ọba ilẹ̀ Yorùbá tí wọ́n sọ wípé àwa South East òní presidency kan tí wọ́n ń pariwo. Ẹ rántí ìjọ́ kìíní àná tí ọba kábíyèsí ọba Olúwo tó sọ wípé wọ́n Nàìjíríà pé àsìkò yìí ni president wọ́n fẹ́ gbé wá sí ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ gbé wá sí South wa, tí kábíyèsí ọba Olúwo tí ó sọ. Máa fi fídíò yìí máa fi hàn yín kẹ́ ẹ lè mọ ibi tí genesis ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀, tó jẹ́ wípé ọba Olúwo sọ wípé àwa South ní ìjọba presidency ó kàn báyìí. Ẹ wo fídíò yìí kí n tó máa tẹ̀síwájú. Ẹ wo fídíò yìí. Nigeria is not dividing. Nigeria is not dividing. Àwọn ọ̀tá Yorùbá ni wọ́n fẹ́ sọ pé àwọn jà fún jàgbára ni o. ń bọ̀ kàn wá ẹ wá ní kọ́ mọ́ kàn wá. Nǹkan náà ti kàn yín tán báyìí ọba ló fẹ́ soríire. Allah. Ọlọ́fẹ́ dàrú ni kí la fẹ́ dàrú sọ ẹgbẹ́ jà kẹ tó fọ́ ogun Èkó ní tá àti ìtúnṣe tán ẹ tó fẹ́ lẹ́fẹ́ jagun ẹ fẹ́ bá ogun ẹ̀ jẹ́ àwọn ò ní gbà. Ṣé ẹ̀gbọ́n tí ọba Olúwo sọ o? Bó tilẹ̀ jẹ́ wípé èròǹgbà gbogbo wa ni wípé kí pírẹsidẹ̀ǹtì kó wá sí South nílẹ̀ Yorùbá wa ń bí, ṣùgbọ́n irọ́ tó jìnnà sóòótọ́ à ń tọ́ra wa ni o. Olóyè Sunday ọmọ Adéyẹmọ ó ti rí wípé irọ́ ńlá ni ìjọba tó wà lóde báyìí ń pa fúnlẹ̀ Yorùbá wípé àwọn fẹ́ gbé pírẹsidẹ̀ǹtì wá sí ilẹ̀ Yorùbá. Irọ́ ni o. Olóyè Ìgbòho ọmọ Adéyẹmọ ó ń pariwo, òun nìkan kọ́ ló ń pariwo. Nnamdi Kanu olórí Biafra òun náà ń pariwo wípé ẹ̀tànjẹ ńlá leléyìí látọ̀dọ̀ àwọn Fúlàní. Ẹ̀tànjẹ ńlá ni wípé wọ́n ń gbé pírẹsidẹ̀ǹtì bọ̀ wá sílẹ̀ South, wọ́n ń gbé bọ̀. Ẹ gbọ́ gbogbo ohun tí àwọn àjọ Northern Forum
tí wọ́n ṣe lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ẹgbọ́n tí wọ́n sọ lórí pé wọ́n fẹ́ gbé president wá sí ilẹ̀ south wa kí n tó máa tẹ̀síwájú ẹgbọ́n tí àwọn àjọ yìí sọ àwọn àjọ kan ní o ní southern tó jẹ́ pé forum ni wọ́n tó jẹ́ pé àwọn náà wọ́n fara pẹ́ ìjọba Fúlàní Buhari tó wà lórí àlééfà báyìí ẹgbọ́n èròǹgbà wọ́n ti ń sọ̀rọ̀ jáde báyìí tó jẹ́ pé gbogbo ohun tí ọba Olúwo sọ ńjọ́ kìíní àná wọ́n ti dojú ẹ̀ délẹ̀ o irọ́ ni gbogbo ohun tí ọba Olúwo ń sọ o fídíò yìí tí màá fi hàn yín ẹ̀gbọ́n tí arákùnrin ọmọ Mauritania tó pera ẹ̀ lọ́mọ Nàìjíríà ẹ̀gbọ́n tó sọ kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi. We will lead Nigeria the way we have led Nigeria before. Whether we are president or vice president or whatever, we will lead Nigeria. Not because we are better than anybody else, but because if you are doing a democratic game, the votes say vote who you want. We have the majority of the votes. Why do we need to accept a second-class position when we can fight for and get a first-class position? Why? Why does anybody need to threaten us and cajole us and intimidate us? If you don't bring the presidency here, you will see. Okay, let's see. Ọmọ Mauritania gangan ni origin ni ẹ̀ ṣùgbọ́n ó ti claim ọmọ Nàìjíríà nítorí pé gbogbo wọn Haúsá Fúlàní náà là ń categorize wọn mọ́. Ahmed Baba ó ń jẹ́ kó yé wa wípé àwọn ni first citizen àwọn Haúsá Fúlàní àwọn làwọn pọ̀ jù àwọn dẹ̀ ni first citizen Nàìjíríà àwọn làwọn mọ rúùlù wa lọ irọ́ ni gbogbo ohun tí ọba Olúwo ń sọ ó tàn bí ṣó tàn yín à ń gbọ́n à ń jẹ́ èkuru kó tán láwo bẹ́ẹ̀ lára àwọn kan tó tún ń bọgbọ́ ẹ̀ sínú àwo ó tàn yín àbí ò tàn yín ṣẹgbọ́n tí àwọn Fúlàní Haúsá ṣẹgbọ́n èròǹgbà wọn ní 2023 ṣẹgbọ́n èròǹgbà wọn tàbá ń pariwo fún yín pé Sunday Igboho ọmọ Adéyẹmọ ó ti rí ó ti fọ̀ sí ẹ̀ wípé gbogbo nǹkan yìí máa ṣẹlẹ̀ ló ṣe ń pe gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ló ń pe gbogbo àwọn olórí politician ilẹ̀ Yorùbá let us join hands together nítorí pé àwọn Fúlàní yìí àwọn Fúlàní Haúsá yìí wọ́n mú kékeré bí àwọn ọba wa ṣe rò wípé àwọn ṣe ń fọwọ́ yẹpẹrẹ mú gbogbo bá a ṣe ń gbé Yorùbá nation bá a ṣe ń gbé bó ṣe ń fọwọ́ yẹpẹrẹ mú àwọn Fúlàní Haúsá wọ́n mú kékeré wọ́n dúró dè wá ni wípé tí Ìgbòho gbogbo tí Ìgbòho ń pariwo ṣe ti ríbi tó já sí báyìí gbogbo ọ̀nà tí wọ́n fi máa silent Ìgbòho ọmọ Adéyẹmọ gbogbo ọ̀nà tó fi máa silent Nnamdi Kanu gbogbo ẹ̀ ni wọ́n ti sán báyìí wọ́n dẹ̀ ti rí pé wọ́n ti achieve aim wọn now wọ́n wá gbé agenda wọn jáde ó lè gbọ́n tí gbogbo arákùnrin tó ń pè ní bàbá Ahmed ṣẹgbọ́n tó sọ ní Northern Forum ṣẹgbọ́n tí ẹgbọ́n gbogbo èròǹgbà wọn ló sí 2023 election ṣẹgbọ́n èròǹgbà wọn la ṣe ń pe gbogbo àwọn Yorùbá tó jẹ́ politician gbogbo àwọn Yorùbá tó jẹ́ ọba first class ọba ẹ jígìrì sí gbogbo ohun tí àwa Yorùbá nation ẹ jígìrì sí gbogbo ohun tá à ń ṣe ẹ jígìrì sí gbogbo ohun tí olóyè Sunday Adéyẹmọ ẹ rí i pé gbogbo ohun tó ṣe gbogbo ọ̀nà tó ń tọ̀ ọ̀nà wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn àríjẹ nídìí ìbàjẹ́ wọn ò jẹ́ kí gbogbo ohun tí olóyè Sunday Igboho wọn ò jẹ́ kí gbogbo ohun tó ṣe wọn ò jẹ́ kó yọrí níbo làwa ń lọ báyìí tó jẹ́ pé ojú wa ti wá já báyìí ojú wa ti já wípé àwọn Haúsá Fúlàní wọn ṣetán láti gbéjọba lẹ̀ fún south èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ ṣe gbọ́n tí ara wọn ṣe gbọ́n tí wọ́n sọ ṣe gbọ́ àbájáde meeting tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe gbọ́n bí tó já sí ìbò kí wá la wá fẹ́ dì tá a ti mọ̀ wípé àwọn Fúlàní Haúsá náà máa wọlé kìí ṣe wípé wọ́n fi pamọ́ wọ́n sọ jáde ni wípé àwọn ni first citizen tàwa ni second citizen ta ni third citizen àwọn Yíbò tí wọn náà wọ́n lè gbéjọba fún wọn ìyẹn ti kúrò bẹ́ẹ̀ wọ́n ti yọ Yíbò kúrò wọ́n lè gbéjọba presidency fún Yíbò rárá Yorùbá náà dẹ̀rẹ̀ wọn trust Yorùbá ta ni wọ́n fẹ́ trust ní Yorùbá tó fẹ́ gbé president fún pé kó contest fún president ẹ dárúkọ ẹnìkan tí wọ́n lè gbé fún tí wọ́n ní trust nínú ẹ̀ to my own point of view mi rí pé àwọn Fúlàní trust Yorùbá náà wọ́n kàn ń tàn wá ní against 2023
it is high time now láti jẹ́ kí àwọn elders wa nílẹ̀ Yorùbá káwọn náà jókòó báwọn Fúlàní Northern Forum báwọn náà ṣe ń jókòó tí wọ́n ṣe meeting day in day out. Kẹ́jẹ́ káwọn politician Yorùbá wa náà ẹ jẹ́ ká tètè wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá before it is too late. Ọdún tí ń lọ sópin báyìí ìwòyí next year wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe campaign. Ṣáà tún fẹ́ dìbò ni èwo la fẹ́ ṣe ṣáà tún fẹ́ gba PVC ni tàdé ti mọ̀ ipò àwọn Fúlàní jẹ́ kó yé wa pé àwọn làwọn tún máa wọlé. Tó bá ṣe primary election fún presidency yẹn ṣé wọ́n máa gbé fún Yorùbá lóòótọ́? The high time láti jẹ́ kí àwọn elders wa kí wọ́n jókòó ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ. Ẹ má jẹ́ kí wàhálà gbogbo àwọn tó jẹ́ agitators ẹ má jẹ́ kí wàhálà Sunday Igboho ẹ má jẹ́ kó já sásán. Mo mọ̀ wípé gbogbo tí Sunday Igboho ń ṣe yìí prophecy ni ó sì ń bọ̀ wá já sóòótọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ gbà lẹ́nìí ẹ sì padà bọ̀ wá gbà lọ́la nítorí pé tí Fúlàní Haúsá bá tún jẹ president bá a ṣe ń ba lọ ẹ̀ náà náà máa bá lọ. Ṣẹ́yìn èèyàn ti wá rí ìdí tí wọ́n fi olóyè Sunday ọmọ Adéyẹmọ tán fi pamọ́. Ṣé ti rí ìdí tán fi Nnamdi Kanu tán fi pamọ́ nítorí àjẹ́ndà wọn nítorí èròǹgbà àwọn Fúlàní láti jẹ president 2023. Wọ́n ti mọ̀ pé tí agitation yìí bá ń lọ wàhálà máa ṣẹlẹ̀ wọn ò ní lè contest ìbò 2023 ò ní lè wáyé. Lọ́ ṣe mú Nnamdi Kanu wọ́n ṣe mú pamọ́ wọ́n ṣe mú Sunday ọmọ Adéyẹmọ lọ́ ṣe ń lépa ẹ̀mí ẹ̀. Tí ìbá ṣe kí wọ́n lépa ẹ̀mí Sunday Igboho báwo lọ́ ṣe máa lọ sí ilé èèyàn ní òru ọ̀gànjọ́ tẹ́ máa kó àwọn àmì bíi hundreds tẹ́ máa kó lọ síbẹ̀ tẹ́ máa bẹ̀rẹ̀ sí invade ẹ̀ tẹ́ máa bẹ̀rẹ̀ sí yìnbọn. Ẹ̀ ń lépa ẹ̀mí ẹ̀ ni ẹ fẹ́ gba ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba ẹni tó lọ́run ọba ọ̀pá tí ò bá pa ẹ̀dá kan ò lè pa. Ìdí nìyí táwọn fi mú àwọn agitators yìí tó jẹ́ pé olórí pé ìgbà tí àbá ti olórí mọ́ kò ní sẹ́ni tó máa sọ̀rọ̀. Òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ibo la ti fẹ́ rúdu Sunday Igboho níbo la ti fẹ́ rúdu Nnamdi Kanu wọ́n ti pa wọ́n lẹ́nu mọ́ báyìí. Now àwọn Fúlàní yìí wọ́n wá gbé èròǹgbà wọn jáde wípé àwọn ni first citizen ní Nàìjíríà àwọn dẹ̀ àwọn control presidency lọ́wọ́lọ́wọ́ àwọn dẹ̀ àwọn ní àṣẹ yìí tó tún bọ̀ gan àwọn ní àṣẹ láti gbé tó tún jẹ́ Fúlàní àwọn ní àṣẹ tó pa àwọn làwọn pọ̀ jù ó ṣòro àwọn làwọn tún máa wọlé tó máa tún fàyàn sílẹ̀. Ta ló wá ń tara wọn? Ṣé Yorùbá ló ń tan Fúlàní àbí Fúlàní ló ń tàn wá? Tó gbogbo àwọn ọba wa ti gbọ́kànlé wípé àọ̀dọ̀ wa ló máa zone presidency sí tó dẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni. Ibi lájọ wà tí gbogbo àwọn ọba wa ò bá finú kọ́ fìmọ̀ ṣọ̀kan kí gbogbo àwọn àgbààgbà politician nílẹ̀ Yorùbá kọ́ fìmọ̀ ṣọ̀kan omi àti ẹ̀yìn gbọ̀gbìn lẹ́nu fún Yorùbá. Omi àti ẹ̀yìn gbọ̀gbìn lẹ́nu nítorí pé àwọn Fúlàní Haúsá wọ́n ń tàn wá ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí gìrì ẹ dìde o. Ó ń déwájú ó ń dẹjọ́ gbogbo ohun tí olóyè Sunday ọmọ Adéyẹmọ sọ prophecy ni o wípé àwọn Fúlàní agbénipa àwọn Fúlàní X-Men wọ́n wà wọ́n àti dá wọn iṣẹ́ wọn dúró ibi tó sún ọmọ Yorùbá dé ibẹ̀ náà la wà yìí o. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá báyìí bẹ́ẹ̀ làwọn èèyàn ń fi ọmọ ṣẹ́ṣó lọ́n fi bàbá ṣẹ́ṣó lọ́n fi ìyàwó wọn ṣẹ́ṣó oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ táwọn èèyàn fi ń wá owó nítorí pé this is very bad the economic is very bad. Ṣé ẹ mọye tán ṣẹ́ dọ́là nísìn? Ṣé ẹ mọye tí euro dà? Ṣé ẹ mọye tí pound sterling dà? Ìjọba Nàìjíríà ò rí nǹkan kan ṣe sí. Àwọn èèyàn wá gbogbo ọ̀nà láti rówó gbogbo ọ̀nà burúkú táwọn èèyàn fi ń rówó tó fi lè rówó ni wọ́n ń wá. Àwọn èèyàn tí ẹ̀ ronú pé ọ̀run kan wà ń bì kan mọ́ pé ọ̀nà àti rówó lóníkálukú ṣàn wá ìlú kan ń bàjẹ́ sí ni. Ṣùgbọ́n àwọn tó jẹ́ kí wọ́n rí jẹ nídìí ìbàjẹ́ wọn fẹ́ sòótọ́ ọ̀rọ̀. Gbogbo ẹ tó bá ti sòótọ́ ọ̀rọ̀ báyìí àwọn ìjọba Nàìjíríà wọ́n máa lépa ẹ̀mí ẹ̀ ni. Ó ní ẹni tó kú ní bí ọjọ́ bíi 2 sí 3 sẹ́yìn. Arákùnrin kan tí wọ́n ń pè ní Abadia Malaifa. Arákùnrin tí wọ́n ń pè ní Abadia Malaifa yìí ọ̀kan gbòógì ló jẹ́ níbi sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ wípé activist lòun náà. Ó máa ń sọ̀rọ̀ gbogbo ohun tí wọ́n ń ṣe ní Nàìjíríà tí ò dáa wípé gbogbo ohun tẹ́ ń ṣe yìí kò tọ̀nà. Ó máa ń pariwo lọ́sàn-án àti lóru bí Sunday Igboho ṣe ń pariwo ṣùgbọ́n màní yìí lónìí
ó ti dolóògbé kí Ọlọ́run ọba kó fọ̀run kẹ́. Ọkùnrin ní year 2020 wọ́n invite ibẹ̀ náà ti kọ́kọ́ fẹ́ pa. I'm talking to you. I'm in hiding. Right now, not even my wife knows where I live. Yes. What they planned was that they would keep me there and interrogate me till past midnight. Then what they will then do is to say, look, it's too late to return me home, that I should just stay in the prison next door. And they had already paid somebody who is on death row that in the middle of the night, he will just get up and kill me. Yes. Mani ọ̀rọ̀ ló máa ń sọ against ìjọba tó wà Nàìjíríà nísìn wípé gbogbo nǹkan ṣe ṣèbọn wọ́n wá fún wa wá láti jẹ́ kí change wà Nàìjíríà ni. Change yìí kò tiẹ̀ wá sí change ó worst sí ni. Mani bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí call for peace in Nigeria. Ṣùgbọ́n gbogbo ohun tíjọba Nàìjíríà ṣe kàkà tí wọ́n fi máa gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu tí wọ́n fi ṣàtúnṣe wọ́n wá bọ́n ṣe fẹ́ silent ẹ̀ ni. Ṣùgbọ́n lẹ́yìn nǹkan ikú tí máì náà kú ṣé kò lọ́wọ́ kan àdánù ni. Tó bá jẹ́ pé èèyàn ló bá wà ń di ikú ẹ̀ ó kù wọ́n kọ́ lọ́wọ́n ọba. Ṣùgbọ́n ọkùnrin yìí ó ti ṣèwọ̀n tó lè ṣe. Hero ni ọkùnrin yìí ó gbìyànjú ó sọ̀rọ̀ bí olóyè Sunday ọmọ Adéyẹmọ bí ó ṣe ń ṣe bó ṣe ń sọ̀rọ̀ bí Nnamdi Kanu bó ṣe ń sọ̀rọ̀ máa yín gbìyànjú ó ṣàkíkanjú gbogbo ẹnikẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ against ìjọba tó wà ní Nàìjíríà nísìn gbogbo wọn lọ tá ìjọba kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ibi ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ yìí ló yẹ kí ìjọba ti máa ṣe àtúnṣe. Àwọn ọ̀rọ̀ yìí ló máa ń jẹ́ ìjọba tó bá wà lórí àpèrè àwọn ọ̀rọ̀ yìí ló máa ń jí àwọn hope wípé okay nǹkan táwọn àwọn aráàlú fẹ́ lélẹ́yìí. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yìí àwọn ìjọba tó wà lórí àpèrè Nàìjíríà wọn ti ẹ̀ fẹ́ gbọ́ rárá kó criticize wọn. Kò sí ìlú tí criticism ò sí ó wà l'Amẹ́ríkà ó wà ní London wọn ṣe bẹ́ẹ̀ kán gbé àwọn tó ń sọ̀rọ̀ kán bẹ̀rẹ̀ sí lépa ẹ̀mí wọn. Ó sì jẹ́ pé ti Nàìjíríà ló wá yọyẹ́ tó jẹ́ pé ẹni tó bá ti sọ̀rọ̀ báyìí ó ti wà ní ìṣòro ẹbí ẹ̀ ti wà ní wàhálà. Ẹ̀yin Yorùbá ẹ ronú Yorùbá ẹ ronú kó tó di pé ọjọ́ lọ. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin first class ọba Yorùbá ẹ ronú o kó tó di pé ọjọ́ lọ. Tẹ́ ẹ bá rò pé wọ́n máa zone presidency sí south àánú yín ṣe mí ìrọ̀ ńlá tó jìnnà sóòótọ́ ni o. Olóyè Ìgbòho ti pariwo ó ti ṣe tiẹ̀ ó ti ṣèwọ̀nba tó lè ṣe ó wá kù sí gbogbo ẹ̀yin ọwọ́ àwọn àgbààgbà Yorùbá tó jẹ́ politician ó kù sọ́wọ́ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ó kù sí yín lọ́wọ́ bó bá ti wù yín iṣẹ́ ló rán yín o. Ọlọ́run Elédùmarè ó fi yín jẹ ọba ó rán yín kẹ́ ṣe àkóso lórí àwọn tí tẹ́ jẹ́ ọba lé lórí ni. Ẹ dẹ̀ máa lọ jí iṣẹ́ fún Ọlọ́run ọba tó fi yín sí ipò láti jẹ́ kẹ́ ẹ ṣètọ́jú gbogbo àwọn tó wà ní under yín. Tó bá jẹ́ pé ipò tó wá fi yín sí tó bá jẹ́ pé ẹ débẹ̀ ẹ kàn fẹ́ máa gbádùn gbogbo àwọn tó wà lọ́ndà yín ẹ fẹ́ tọ́jú wọn tó bá jẹ́ pé ìyẹn fẹ́ máa ṣe ó kù yín ó kọ́ Ọlọ́run ọba ẹ máa ṣe. Àwọn yín bẹ́ lákà kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní rí ìwàlẹ̀ àṣà. Ǹdẹ̀ bá dọ̀rùn tẹ́ bá dọ̀dọ̀ bàbá Elédùmarè ẹ lọ jíyìn iṣẹ́ tẹ́ bá ṣe ẹ lọ jíyìn fọ́lọ́run ọba. Gbogbo ń tà ń sọ fún yín à ń sọ kó lè bá a dá ni fún àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́nà kan lè jẹ àǹfààní wo ló wà táwọn ọmọ Nàìjíríà ń jẹ àǹfààní wo ló wà nílẹ̀ Yorùbá táwọn èèyàn ń jẹ ẹ sọ fún mi. Kò sómi kò síná kò sí anything táwọn èèyàn benefit tó jẹ́ pé gbogbo àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ ọmọ Nàìjíríà gbogbo wọn ti sá lọ tán. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà ló ti sá kúrò Nàìjíríà ẹlòmíì tó ti gba Dubai ẹlòmíì Amẹ́ríkà ẹlòmíì London France Holland gbogbo àwọn èèyàn ti sá kúrò gbogbo àti wá gba visa Nàìjíríà nísìn ó wá di wàhálà tó kọ́ mọ̀ pé kò sólóòótọ́ mọ́ wọn mẹ́ni tó fẹ́ travel wọn mẹ́ni tó fẹ́ lọ ṣe visiting wọn mẹ́ni tó fẹ́ lọ wọn kò tiẹ̀ wáyé wọn máa ti gba visa wa ti wá di wàhálà. Ẹ̀yin lè dẹ̀ sún wọn débẹ̀. Àwọn tí ò lágbára àti gba visa wọ́n lọ ń ṣe ritual wọ́n lọ ń fi bàbá oníbàbá wọ́n lọ fi ń ṣògùn owó wọ́n lọ ń fọwọ́ lọ́mọ wọ́n fi ń ṣògùn owó àwọn tó ń gbọ́mọ ẹ ti sún àwọn èèyàn ẹ ti sún wọn kàn gbé lọ́bẹ̀ sí ṣe oríṣiríṣi atrocity. Àwọn ọlọ́pàá tó yẹ kó protect wa ẹ fún wọn lówó àwọn tó ti rìtáyà ẹ fìyà jẹ wọ́n. Fídíò kan wà tí mo máa fi hàn yín ẹni yẹn ti ṣiṣẹ́ fún 35 years ọlọ́pàá ni ṣùgbọ́n ìgbà tó rìtáyà ńkọ́ ìyàlẹ́ fi ń jẹ́
ẹ wá ní àwọn ọlọ́pàá ń gbowó lójú pópó, àwọn àmì nìkan lè ń tọ́jú, ẹ tọ́jú àwọn ọlọ́pàá. Níbo la wá ń lọ nílẹ̀ Yorùbá? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí o, àsìkò rèé o láti jẹ́ ká dìde, láti jẹ́ ká sọ̀rọ̀, kí gbogbo àwọn bá wá dìde kó ṣe meeting kó jẹ́ àmọ́ bí tá à ń lọ. Yorùbá nation will surely stand one day.